Gumi ó ní ìjà ethnic, ìjà ẹlẹ́yàmẹ̀yà, ogun ẹlẹ́yàmẹ̀yà ó ló máa tó ṣẹlẹ̀ ká ló máa get ready. Ó ní nítorí pé Ìgbòho ń ṣe ìkìlọ̀ fún àwọn Fúlàní bandit terrorist ilẹ̀ Yorùbá kó má pa wá mọ́. Ó nítorí ẹ̀ kí Tinubu kó wọ̀nù Ìgbòho, àìjẹ́bẹ̀ àwọn máa dá ogun ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀. ẹ̀yin èèyàn ẹ káàbọ̀ ẹ gbọ́ nǹkan tí Gumi sọ. Gumi ní kí Tinubu kó wọ̀nù Sífólóyè Sunday Igboho pé Sífólóyè Sunday Igboho máa dájà alẹ́. ẹ jọ àwọn tó ń kidnap wa tán pa wá tán ṣe wá ní ìṣekúṣe ẹ wáì tí Gumi ò fi máa wọ̀nù wọn. Àwọn ọmọ tí wọ́n tán ń gbèyàn pa tán ń jiyàn gbé Gumi ò wọ̀nù wọn. Ẹni tí ó pààyàn tí ò jiyàn gbé ni Gumi ń wọ̀nù pé kí Tinubu máa wọ̀nù. ẹ jọ ibo là ń lọ? Ṣé Gumi lo ẹni tó ń control Nàìjíríà ni? Because àmọ́ bóyá Gumi gẹ́gẹ́ ni president ní Nàìjíríà ń sìn yìí, àmọ́ bó ṣe ń lọ. ẹ wo ẹnu mi kọ́ lẹ ti máa gbogbo ẹ gbọ́ nǹkan tí màá mi Yèyé Dára kẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. Kì í ṣe ẹjọ́ Dangote, àwa tá a ní ilẹ̀ gangan ta ló yẹ kó máa ṣe stop and search. Àwọn nǹkan tá a bá sọ wípé àfẹ́ ló dé náà bóyá wà yẹn, tó bá sọ wípé nǹkan báyìí wọn ò fẹ́ o. Ẹ̀ẹ̀kan lè dédé rí àwọn yúùtù wọn lórí títì kan náà protest. Àwọn leader wọn nǹkan tó bá ti rí pé kinní kan wá ti àwọn yúùtù wọn síta. Ẹ jọ̀ọ́ kí ló dé tó ṣe jẹ́ wípé aráàlú gan already àti ṣe kankan? Kò dé ṣe pé aráàlú already àti ṣe kankan. Ṣé rí àwọn state governor wa, àwọn gangan ní number one ìṣòro tó wá ń jà wá nísìn. Ṣé rí gbogbo state governor south west, ẹni ègbé ló pọ̀ láàrin wọn. Àwọn ní ogun tó ń ja ìwọ àti èmi nísìnyí. Ṣé rí ọ̀rọ̀ security tó mẹ́hẹ̀ yìí on a good day kò síbi tó gbà kan state governor. Under local government ló wà. Àwọn local government ló yẹ kó máa wá bí wọ́n ṣe máa partner pẹ̀lú àwọn private security, àwọn oríṣiríṣi nǹkan, gbogbo nǹkan tí state governor tí wọ́n wá ń ṣe fúnra wọn sìn. Àwọn local government ló ń ṣe bíi pé kí wọ́n san salary àbí oríṣiríṣi àwọn nǹkan kéékèèké lóríṣiríṣi. Ṣùgbọ́n àwọn state governor wọn ò ní ṣe. Ẹ wá mi lè tó fọ́nì jù torí àti mention state governor báyìí ẹ ti rí wọn máa lọ ní wọn ò fẹ́ gbọ́. Aráàlú ò fẹ́ gbọ́ governor wọn. Èèyàn mélòó lára yín gan ló wá benefit látara governor yìí tẹ́ẹ̀kì fẹ́ kí wọ́n sọ̀rọ̀ wọn. Ó pé títí president Bola Ahmed Tinubu ṣe fídíò bọ́ síta. Ó ní go and meet your governor. Òun kó owó burúkú fún wọn. Díẹ̀ ní eléni mo ti mọyé ìgbà tí mo ti pariwo kinní yẹn. Ipe kò yẹ kí ìyà kankan tún jẹ yín. Go and meet your governor. Kò sí aráàlú already àti lọ meet governor. Tinubu ọ̀rọ̀ security tó wà lẹ́yìn náà. Àwọn governor ló yẹ ká sunkún mọ́ lọ́rùn ká fẹ́ já okùn ẹ̀mí wọn. Kí ló dé tí wọn ò gbowó sílẹ̀ kó jẹ́ kí àwọn local government chairman, local government chairperson kí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣiṣẹ́. Èyí iṣẹ́ wọn ready láti ṣe, wọn ready àti secure wa. Owó tó yẹ kó fi secure wa wọ́n ń kó pamọ́. Ẹ wo private surveillance jet tí Mákindé tó lóun rà nígbàrà tí ọ̀rọ̀ Ọ̀yọ́ state Ògbómọ̀ṣọ́ tó ṣẹlẹ̀. Ṣèbí ó ní 1 week èèyàn tó máa wá fix ẹ̀ ó máa dé láti ìgbà yẹn sìn going to 2 months sìn àbí Mákindé ò tiẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ aráàlú kò tiẹ̀ kí ẹ̀ mọ́. Ẹ̀tàn náà ti bí ìdílé ẹ̀tàn ẹ̀dẹ̀ ṣiṣẹ́ lọ́bẹ̀ ṣẹ́gẹ̀ ẹ̀tàn kò sí iṣẹ́ ìlú ẹ̀ ti fi pé olúkálukú ń sáforí ẹ̀ gbà wọ́n máa gbé ni. Because àwọn ọgbọ́n ti rí síwájú òṣèlú tó pé freedom of speech wà ó ti yẹ ń sè. Òkè tẹ bá sọ́ọ̀sì nínú àwọn ará yìí náà tó máa fún àwọn olóògbé ọ̀gbẹ́ ìwà ta ló ń ṣe disturb wọn ní báyìí. Ẹjọ́ ta ló ń ṣe ló ń bẹ̀ ẹni kí gbé yín sókè mo gbé yín sókè ẹ ṣáà rí pé yàn sọ̀rọ̀ lọ́wọ́. Ta ló ń sọ̀rọ̀ gbogbo? Tá a bá ti gba Kwara State padà ẹ gbàgbé àbá ṣe security bẹ́ẹ̀ lọ ṣe ṣe máa ṣẹlẹ̀ torí ibẹ̀ ni base wọn. Ṣé rí nǹkan tó là wá ní Jẹ́bà sọ̀ ilẹ̀ Haúsá ti bẹ̀rẹ̀ Jẹ́bà sí bíbá ẹ̀ bá mi ò bá ti dé Jẹ́bà sí bíbá ẹ̀ mo ní tọ̀dọ̀ wa. But as far tí a bá ṣe wà tí Kwara ẹ̀ bá ṣe ọ̀dọ́ àwọn fúlàní problem yóò lè tán láéláé ó sì máa lọ bẹ́ẹ̀ báwa tó ń kó àwọn àṣìmọ̀ àbá bẹ́ẹ̀. Ìsìnlẹ̀ káwá kú ṣe kí bá máa ṣe tí fúlàní mọ̀ pé ibẹ̀ yẹn ilẹ̀ Yorùbá ni káwọn tó lè jẹ́ Yorùbá kó máa operate ibẹ̀ kò sí pé ṣe lè ṣe wọ́n bá ti cross Jẹ́bà ẹ̀yà wọ́n ti gbàgbára gẹ́gẹ́ tí o yẹn jẹ́ ó wà lára kẹta gbọ́dọ̀ kọ́kọ́ máa jà yìí kó wà lára yẹn rúùtù problem wa bí tó wà jù nìyẹn
irú eléyìí tó bá síta tó sọ wípé àwọn ẹlẹ́bọ wọ́n ní láti pa wọ́n ní ìlú tó dẹ̀ mọ̀ láàrin society tó mọ̀ wípé àti oníṣẹ̀ṣe àti kírísítẹ́nì àti mùsùlùmí òun la jọ ń gbélé papọ̀. Ṣé irú máa yí báyìí tí ìyàwó ẹ̀ bá fẹ́ lọ sọ́jà tó fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ wá tó bá ti dọ́jà á máa béèrè ẹ̀yin mùsùlùmí tó ń ta ọjà ńkọ́ àbí tó bá fẹ́ lọ ṣe anything tó bá fẹ́ wọ public transport wọ́n á máa wojú mùsùlùmí bẹ́ẹ̀. Kí ni gbogbo orí burúkú yìí? Ṣé kò yẹ kí àwọn gómìnà adẹ ti pariwo wípé kí gbogbo kí gbogbo àwọn gómìnà kan invite gbogbo àwọn religious leader not only in the Islamic way mùsùlùmí ìṣẹ̀ṣe kírísítẹ́nì kí wọ́n invite wọn kó ní kálukú wọn kọ́ lọ tọwọ́ agbẹjẹ́mọ́wọ́ any preach tó bá máa dá họ́wọ́ ọ̀hún sílẹ̀ kí wọ́n stop ẹ̀. I really don't know ìwúlò àwọn gómìnà gan nínú society nínú state wa. Àwọn la máa dìde àwọn olóòtú sọ pé ó bá ti tó táì la máa dìde ṣe àádọ́ ẹ̀lẹ́ gómìnà lọ́wọ́ àádọ́ ẹ̀lẹ́ olùkọ́ àkọ́bẹ̀ lọ́wọ́ yẹn wọ́n ò lè ṣe kankan o because àbẹ́ sọ yìí wọ́n ṣe máa kó mẹ́tọ́ bá di senate náà wá wọ́n ti ní second chance wọ́n fẹ́ lò gẹ́gẹ́ lẹ́yìn kò sí gbogbo ẹ̀rọ tó bá ti parí gómìnà ṣe tó lè lọ ṣe tẹ̀lé tiẹ̀ wọ́n ní máa ṣe gbogbo ọmọ yìí tó wà bẹ́ẹ̀ wọ́n tún ṣe ilé wájú nígbà tó wà senate náà bá jẹ president gómìnà kan lè president sí ní kò sí plan tó lè wé àwa la máa dìde tá máa jà fún àwa. But mo notice wípé àwọn aráàlú ò kì í like láti sọ̀rọ̀ nípa governors wọn. Even when you are talking tẹ́ bá rí tẹ́ ẹ̀ mú àṣìṣe yẹn jáde tí wọ́n rí confam wọn ò fẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa governors wọn. Only federal lóníkálùkù á máa pariwo what is it? ètò tó wọ́n mọ̀ pé àwọn gómìnà ẹ̀ wọ́n kúrò fún àwọn. Ẹ má bínú kọ́là ẹ bá wa round ẹ̀ up ìṣẹ́jú kan àwọn èèyàn náà fẹ́ dá sétò. Ẹ ṣe mo dúpẹ́ mà. Àwọn náà lọ máa tún ara mi. Mo ń bọ̀ lọ́dọ̀ yín sà ìṣẹ́jú kan. Ọlọ́run á ṣe àgbẹ̀jẹ̀ káàkiri tó lẹ́fẹ̀ẹ́ lómi. Ẹ ṣé gan ni sà à ń gbọ́ yín. À ń gbọ́ yín sà. Hello, thank you ma. You are welcome. Ẹni tó máa ṣe ló wà ń bẹ̀ yìí. Tí ọ̀rọ̀ mi yé yìí. Yes sir. Ẹ fún di October ó máa ṣe. Ó ti bẹ̀rẹ̀. Ṣé bóun ló fún local government ní autonomy? Ó ti gba Kwara state lọ́wọ́ wọn. Lọ́nà wo? Ó ti gba ẹ̀fọ́kàn yín balẹ̀. Tí ẹ̀kọ́ ní ìdáwó is doing it. Tinubu Jagaban is the best man in the world. Ẹ jẹ́ ká máa ṣe díẹ̀ nǹkan tó ti bàjẹ́ fún 52 years. Kò sẹ́ni tó lè túnṣe lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ni, kò sí abracadabra tó lè ṣe. Ọgbọ́n kan díẹ̀. À ń sọ̀rọ̀ Awólọ́wọ̀, ẹ jẹ́ àgbàgbé nípa Awólọ́wọ̀. Tẹ́rẹ́ni tó wà ń bẹ ní kí gbogbo wa ká fọwọ́ tì lẹ́yìn. Báwùsá sọ pé a káwa tó wà lẹ́yìn ẹ̀ máa sọ pé BCD. Ká sọ jẹ́ ká máa realize pé a ti dé. Sọ̀rọ̀ kẹrù má bà á bí tó ẹrù bá o. Ẹ rí nǹkan tí bàbá Tinubu ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni. Gbogbo èmi ni à ń kó mọ́tò wọlé brand new car. Ṣé mọ̀ pé bí bàbá ṣe wọlé wọ́n gbé tax yẹn ó di òkè yìí. Everybody ń wálà bàbá tún ti gbé wálẹ̀ o. Bàbá tún ti gbé wálẹ̀ o from 20% to 10% from used car from 10% to 5%. Okay sir. Nǹkan yìí ti bàjẹ́ láti 1960. Out of the 16 presidents in Nigeria, 12 ló wá láti northern Nigeria. Àwọn ló pa Nigeria jẹ́ pátápátá. Bẹ́ẹ̀ni. Gbogbo owó tààrí tó yẹ nígbà tí oil boom tó yẹ kàn fi dá lé iṣẹ́ sílẹ̀ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tó bá ti di Friday lórí Gawon wọ́n á ti múra pẹ̀lú girlfriend wọn lẹ́kọ̀ọ́. Nígbà ayé drum ni mò ń sọ yìí o. Ọmọ Èkìtì bíi tèmi ni ó ní drum ẹ̀dọ̀mán. Òun ló máa ń gbé pati wọn jáde wọn á kúrò lẹ́kọ̀ọ́ ní Friday. Gbogbo owó tá a rí gbà yẹn yẹ kó máa fi dá lé iṣẹ́ sílẹ̀. Wọ́n á lọ fi ṣe pati ní London àti America. Wọ́n á ṣe máa bọ̀ ní ìdájí ọjọ́ Monday. Kò sẹ́ni tó question wọn gbà yẹn because àwọn ìyá wa òkè náà ń rò sí gbà yẹn òkè. But kò sẹ́ni tó mọ̀ gbà yẹn gbogbo nǹkan tá a ní làwọn Haúsá ti bá yí ẹ̀ jẹ́. Wọ́n ti wó mọ́lẹ̀ má jẹ́ àpèsè wọn kankan o. Wàhálà tán bá ti fẹ́ fà báyìí nìkan fà kí Tinubu àtàkì wọn. Tí
Tinubu yìí ní kẹ́ jẹ́ ká support. wọn ò dẹ̀ fẹ́ kí Tinubu rí nǹkan kan ṣe in the sense that àwọn the same northerner náà bọ́ síta tí wọ́n sọ pé Tinubu ò ṣe kankan insecurity ti take over gbogbo Nàìjíríà. Who are the people financing the insecurity? Àwọn wo ló ń sin insecurity? Àwọn wo ló ń finance insecurity nílẹ̀ Nàìjíríà? The same northerner. Ẹjọ́ mo fọ náà bẹ̀yìn ní next program yìí. Tó bá ti ń sọ pé Tinubu ò ṣe nǹkan káwa Yorùbá ká máa sọ pé Tinubu ṣe bẹ̀bẹ̀. Ní next program yìí ẹni Yorùbá tó bá ti gbógun ti Tinubu ẹgbẹ́ ṣe pé tí ò bá ti ní ìjọba ẹgbẹ́ ká tó tọ́kùnra wa àwọn Hausa ìdílé lọ́wọ́ fún wọn fẹ́ kó ti kankan. Please, can I talk? Yes, we can hear you. À ń gbọ́ yín. Ṣọwọ́ láti afẹ́ lò fún ṣọwọ́ afẹ́ lò sùn tí a tọ̀. Ṣẹ́gun àdìgà ìgbó níjọba wa mọ́. Ẹ̀mọ́ bàbá títẹ̀ tí ní bàbá. Mo fẹ́ sọ kinní kan fún yín yẹ̀mí dára. Mo máa ń wo prógámù. Ṣé rí insecurity tó ìṣẹ̀lẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀kan gómìnà ní àṣẹ lórí paramilitary and we don't train paramilitary for terrorists. Ìbọn ayé ẹ̀sẹ̀ lè rí lọ́wọ́ paramilitary òjùkálà àwọn tí terrorists gbé dání GPNG rocket launcher ayé ẹ̀sẹ̀ lè rí lọ́wọ́ paramilitary and police. So they train police for public non train wọn fún. Ṣé wá rí insecurity tí Nàìjíríà ní lọ́wọ́lọ́wọ́ báyìí president ló máa ń jẹ not governor. President ló ní àṣẹ lórí military àwọn mẹ́ta ní military army air force and navy. This is terrorist wọ́n terrorize ìlú ní àwọn ilé òkè ṣe nǹkan tọ́wọ́ ọlọ́pàá lè ká tọ́lọ́pàá fẹ́ face wọn. GPMG tó wà lọ́wọ́ àwọn general purpose machine gun tó wà lọ́wọ́ terrorist ọlọ́pàá ò lè operate láyéláyé. So anywhere tí ẹ bá ti rí terrorist ní country that is for federal order might give order to the air force láti locate wọn fighter jets. Àwọn army tó wà ń sálẹ̀ máa fún wọn ní all-round defense wọ́n máa advance lọ́ba wọn. It's my job, I'm army officer. You understand? Problem tèmi ń béèrè mi ò sí kó tó kàn mí pẹ̀lú bàbá ṣe kinní kan bàbá ò ṣe kinní kan security ẹnìkan ló kàn mí bá ṣe ń para ìlú. Problem tèmi ń béèrè lọ́wọ́ wọn ni pé ṣé ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ṣé ẹ̀ lè counter terrorist ìlú yìí ni? Báwo ni terrorist máa lágbára jù yín lọ tẹ́ máa negotiate pẹ̀lú wọn? What is that? Ibi tí mo ti ní ìṣù pẹ̀lú anybody wọn nìyẹn gbogbo ìjọba dáadáa tó wà bẹ́ẹ̀ tán ṣe yẹ. How can terrorists overpower government ní ìlú ẹ̀ tán dẹ̀ romance wọn? Mo bí àwọn ọmọ lọ́yọ̀ state tí ó yẹ kó lò 48 hours. We did it in Liberia. We did it in Sierra Leone. Sudan náà tá àgbédè wọn ní Sudan ẹgbẹ́ Arab náà sọ. Òtẹ́dẹ̀ wọn yé wa àkọ́kọ́ àwọn náà. Mo wà ń bẹ̀ náà 2009. Báwo wá ni terrorists ṣe lágbára ju ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tẹ̀ ń ṣèjọba lọ jẹ́rí epo wọn nìkan wọn yẹ wọn ọ̀rọ̀ náà wọn nínú kò kàn mí. Terrorists wọ́n ṣe ń para ìlú ló kàn yín mi. Báwo ló ṣe máa pààyàn bó ṣe ń pààyàn yẹn? What? Yes. Your first primary duty is life as a president. Life to protect the citizens, their life. Secondary ni postal road ẹni tó bá ṣàtúndì orí ẹ̀ kò postal road mọ́. Tó bá ṣe iná lè ní àwọn tó bá ti padà níwọ̀n lè lo iná yẹn mọ́. You have to protect life first. Bọ̀ kí ló dé tí kó tó kan President Bola Ahmed Tinubu because a gbọ́ wípé láti ìgbà regime bàbá Ọbásanjọ́ àtàtìkù ó ní terrorist ti bẹ̀rẹ̀ nínú Nàìjíríà. Ẹ jọ̀ọ́ kí ló dé láti ìgbà yẹn gbogbo Edo state tí wọ́n jẹ kí ló dé tán eradicate ọ̀rọ̀ terrorist ní Nàìjíríà. Ẹ kálẹ́ ṣé dáadáa lẹ́wà. Ẹ má bínú ẹ ní sùúrù èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ kẹ́ni ẹ̀ land torí tí gbogbo wa bá sọ̀rọ̀ papọ̀ a ní gbọ́ra wáyé o. Yes, my question is on here. Why terrorists is not lágbára ju federal lọ? Rárá, nǹkan tẹ́mi ń béèrè torí ọ̀pọ̀lọpọ̀ wa gbogbo wa àwọn èèyàn sọ wípé bàbá Tinubu terrorism ti bẹ̀rẹ̀ láti ìgbà ayé bàbá Ọbásanjọ́
kí ló dé tí Nàìjíríà gbogbo àwọn head of state tó jẹ kó tó dórí Tinubu kí ló dé tí wọ́n ṣe stop kan eradicate terrorism. ok nígbà táwọn eradicate ẹ àwọn Jonathan àwọn Ọbásanjọ́ Yar'Adua ọdún Buhari tó eradicate ẹ nígbà tí ẹni tó lòun ní agbára òun fẹ́ ṣe he just a word give effective order to coerce àwọn méjì ló need chief of army staff and chief of air staff. Sherry brother mi ẹ mọ̀ nǹkan tẹ́mi fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yẹn ni wípé ẹ farabalẹ̀ kẹ́ gbálàyé mi sọ. nídìí àwa fẹ́ fúkṣọ̀ àwọn bàbá yìí tó ṣe ń gbọ́ mi àwa náà fẹ́ fúkṣọ̀ we are youth àníjì wọn mọ́ there is something I can do. Okay, ó yá ẹ fún mi ní another candidate yín best candidate yín tó lè take over ní next year. ẹ ó dọ̀ mà ṣé ẹni gbogbo àwọn tó ń pè ní kàbá mi ní jẹ́ kán ló fi tètè wá níbo náà ti wá look at Traoré ṣé ọmọ 16 years lélẹ̀ tó ṣe join àmì. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí ẹ̀yin ṣe bẹ́ẹ̀ mi lẹ́ ń bá sọ̀rọ̀ orí ètò mi lẹ́wà nǹkan tó bá jọ ń sọ ní kẹjẹ kájọ dá ló ẹ fi Traoré lẹ̀ nǹkan tí mo béèrè lọ́wọ́ yín ẹ̀ dáhùn ṣebí wọ́n ti bẹ̀rẹ̀ terrorism láti ìgbà yí Ọbásanjọ́ kó tó dorí Tinubu kí ló dé tí àwọn president tó jẹ kí ló tó stop ẹ̀. náà bá stop ẹ nìkan ní láti stop ẹ. Ìgbà tí Tinubu náà wá débẹ̀ tó promise bíbí ọmọ bí tó ti promise torí mi ò rí kan sí bàbá promise ń gbà kíní ẹ̀ bọ̀ kátẹ́ ìwá sọ wípé ó wà ń bẹ̀ ó promise ó wá wà ń bẹ̀ ǹjẹ́ ọmọ Yorùbá kò yẹ kó rí wá pé ṣá Buhari wà ń bẹ̀ àwọn ni wọ́n finance terrorism wọ́n fọwọ́ ra terrorist lórí Jonathan wà bẹ́ẹ̀ láyé ṣíbọ̀gẹ̀ ẹ̀dìyẹ òótọ́ ẹ̀ para yín kú ọmọ yín wà bẹ́ẹ̀ nísìnyí òun lẹ wá fẹ́ kó kú fún àwọn tó ti ṣe mistake àwọn tó ti ṣe tí wọ́n rí kankan ṣe ọmọ yín tó wà Tinubu tó ti wá mẹ́sẹ̀ òun ló láti jìyà àwọn tó ti kúrò yàrá. Ẹ má bínú Glow Great ẹ bá mi hold on Mr. Tade náà fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan rárá Mr. Ay ẹ má sọ̀rọ̀ mọ́ torí nǹkan tí mò ń bi yín ẹ ti sá lọ ẹ jẹ́ kẹ́lòmíì tún sọ̀rọ̀ ẹ jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ ẹ̀yin gan ti yín àtàkì ara yín ẹ farabalẹ̀ orí ètò ti tèmi a kì í jà ń bì a kì í jà tẹ́ bá níbi tẹ́ ti yín àtàkì ara yín káàkiri lórí platform not on my platform. Calm down if you don't listen to me máa remove yín ẹ calm down tó bá níbi tẹ́ ti ń jà bọ̀ tẹ́lẹ̀ don't bring it to my platform we don't fight here. ẹ bá ti tẹ̀yẹ dára ó yẹ kẹ́ ti mọ̀ wọn irú wọn ló máa ń takò ó yẹ kẹ́ ti mọ̀ wọn. A kì í jà lórí pláfọ́ọ̀mù tọ̀dọ̀ ti tèmi àwọn intellectuals ló wà pẹ̀lú mi àwọn tó rí wọn pé àwọn tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ so don't bring that kind of àwọn show tẹ́ ti máa ń lọ da tẹ́ máa attack ara yín don't bring it to my show now. ó ti lè pé Yorùbá nation ó padà sẹ́yìn Tinubu ó dùn mí gan fún gbogbo. ẹ kó ṣí kúrò níbí jọ. If you have any problem with Tinubu èmi dára kọ́ ni máa bá ìjà jà ẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ ká dá sílẹ̀ kájọ tún ṣá tí ẹ bá sọ wípé Tinubu ni ókè ìgbà Ọbásanjọ́ ni terrorism ti bẹ̀rẹ̀ ṣebí sọ́jà ni bàbá Ọbásanjọ́ kí ló dé tí ò kojú wọn kóhun àti Àtíkù kan flush wọn dànù ká má gbúrò wọn mọ́. ta ló dá tẹ́ polisi sílẹ̀ á dá fún yín ìgbà tí Jonathan wọ ọbẹ̀ ṣé wọn kó àwọn ọmọ bó ṣe kó àwọn èèyàn ṣé wọn pààyàn báyìí ṣíbọ̀gẹ̀ títí dèlé lè ní àìmọye àwọn ọmọ ṣíbọ̀gẹ̀ ṣì wà lọ ní káàpù IDP camp. Mr. Tade à ń gbọ́ yín ẹ má bínú. Ẹ brọ́dà mi ẹ ní sùúrù ẹ jẹ́ kí Mr. Tade sọ̀rọ̀ ká lè gbọ́ra wáyé ẹjọ́ ẹ bá mi mute ó yá Mr. Tade à ń gbọ́ yín. Nobody dispute about the Tinubu. In fact, wọ́n bá sọ pé tó campaign fún Tinubu I was one of the campaigners for Tinubu. Nǹkan tí gbogbo wa expect kọ́ la bá at the end of the day. Insecurity ti wà nílẹ̀ tó tó dé. Gbogbo wa la rò yín pé ìgbà tí Tinubu dé tí Tinubu bá máa dé everything máa change. So òun ni tẹ bá wo Tinubu látàyè MKO wọ́n ti ń jà fún the struggle of the democracy in Nigeria. So tá dẹ̀ mọ̀ pé ẹ tó ti ní òye tó ti ní ọpọlọ báyìí tó bá máa débẹ̀ tí we change totally dispute tuntun. But the first comment tó kọ́kọ́ dé on the issue of removal of subsidy
dẹ̀ jẹ́ pé gbogbo á rí pé wẹ́ ibi táwọn kábà tí wọ́n sá sí nìyẹn but suddenly everything just change so nǹkan tó sọ like kí ló change like tí gbogbo economy change totally. kò ń ṣe ní nàìjíríà nìkan lẹ economy ti change ní germany tá a wà yìí economy germany tẹ bá ń gbọ́ nípa germany tẹ bá ń gbọ́ europe di ẹ farabalẹ̀ when we are talking about economy germany is giant of europe economically tó bá sọ wípé economic germany jẹ́ giant of europe bí wọ́n ṣe sọ pé nigeria giant of africa ṣùgbọ́n lónìí olónìí nǹkan economically germany is zero reserve wọn gan wọ́n ti ń kọwọ́ bọ reserve ìwọ tó wà lamẹ́ríkà tó ń gbọ́ mi ṣé nǹkan tó rà ní last year the same price tó rà ló ń rà ń sìn anywhere you are in the whole world are you buying this how is your economy in your country you are residing it is not about economy in Nigeria pé Tinubu ló kọ sí. bí nǹkan ṣe ṣe tó through the world ní UK bíbá yìí wọ́n sì maintain economic. Oh, economy wo no maintain ní UK ti ní economy problem I can tell you more of that. UK is struggling with economic. They have serious economic problem. Ṣáwọn tó ń yáwó kiri tó jẹ́ wípé àwọn Islamic country ló ń kówó fún wọn. Abẹ́yẹn ò rí báwọn Mùsùlùmí ṣe sọ UK di. I'm disagree with your opinion. Oh. Ẹ máa sọ̀rọ̀ yín. I'm disagree with your Ó yẹ ẹ máa sọ̀rọ̀ yín. So Tinubu ẹ̀kọ́ tí a expect money àbá seriously. So nǹkan tá a expect orúkọ ni Tinubu ló ń ṣe. Kí ló ṣe tí ó economy ò fi lọ síwájú? Kí ni nǹkan tí Tinubu ṣe tó fi mú economy wálẹ̀? So insecurity wọn ṣe kankan. Ẹ̀ẹ́dẹ̀ ríro wípé bóyá àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ ṣé northern ń gbà fún àbí ẹ fẹ́ sọ wípé ẹ kì í gbọ́ news ẹ kì í gbọ́ gbogbo oríṣiríṣi nǹkan tó ń lọ ẹ kálẹ̀ o Kọ́lá. Ẹ farabalẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ gbọ́ nípa economy UK àwọn ará UK rèé ó yá à ń gbọ́ yín sà. Ẹ tó ń sọ̀rọ̀ nípa economy UK ṣé economy UK kò skyrocketed bọ́dà ẹ mú ṣẹ́ẹ̀tì tẹ̀lé lu ẹni yìí nù. Ṣẹ́ẹ̀tì ẹ mú tó bá ti wà lọ́hùn ìwọ tó ń pa fún wọn nàìjíríà nìyẹn ìwọ tó ń pa fún wọn nìyẹn. ní sùúrù mood. Èmi ti máa ń sọ tipẹ́tipẹ́ inú mi dùn má ti dára ṣe já ẹ tó sọ̀rọ̀ gbẹ̀yìn tó fẹ́ máa jà ẹ kò sí ìjà lórí bíbá yìí. à ń jà o. Kò sí ìjà àwọn onílàákàyè àpọ̀lọ́gbọ́n ẹ̀yin ọlọ́gbọ́n ẹ ti ń pọ̀ jù lórí ètò yìí ẹ̀yin ọlọ́gbọ́n ẹ ti ń pọ̀ jù lórí ètò yìí onílàákàyè là ní ìdí nǹkan tó gbẹ́lẹ̀ sí ẹ yọ hatred kúrò mẹ́ wọ́n ní ká ṣe analysis nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń bọ̀ ibi tá a wà àti ibi tá a ń lọ òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣé ní gbogbo yìí tẹ̀sán yẹn wọ́n bí yín pé àtàyè Ọbásanjọ́ ni wàhálà yìí ti wà kí lédè tó ń eradicate ẹ̀ títí dìsẹ̀ is a simple question Ọbásanjọ́ pàṣẹ pé kọ́ lọ pa àwọn olùkọ́run nígbà tí kìnìún yẹn fẹ́ sùn náà ó gbìyànjú ìgbà ayé ṣípọ́gẹ̀ ẹgbọ́n tí. ẹ bá wa power tap ẹ̀yin èèyàn mi ẹ power tap. àti pẹ̀ṣẹ́ntì ẹni tó gbéta síta so nǹkan tó wà lẹ́yìn ẹ jẹ́ ká gbé kínní ọ̀rọ̀ tó ń ta àwa ọmọ Yorùbá lára òun lọ̀rọ̀ tó ń sọ yìí ẹ má máa fi ìtara sọ̀rọ̀ wọ́n tún bí another question wọ́n ní ta lẹ rò pé ó lè gbé wa débẹ̀ ta lẹ rò pé ó lè wọlé tó lè ṣe better than Tinubu. ṣé ní ṣe ń ṣòwò rẹ tó ń gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì. gbogbo àwọn tó sì jáde yìí ẹ jẹ́ ká move forward ẹ jẹ́ ká move forward torí Ọlọ́run àwọn àjẹbà ẹ jẹ́ ká move forward. ẹ wá Texas. ká máa takora wa kò sí ìlú tí ò ní crisis ẹ̀sìn kò sí ìlú tí ò ní crisis ẹ gbàgbé ti Nàìjíríà kí ni Nàìjíríà nǹkan tó bá Europe tó bá Amẹ́ríkà ràlẹ̀ ló wà Nàìjíríà. ẹ jọ̀ọ́ Kọ́lá mi báwo ni economy ọ̀dọ̀ yín báwo ni nǹkan ṣe wà expensive ṣé bẹ́ẹ̀ ṣe ń ra nǹkan ní last year price tẹ́ ń ra last year lẹ́ ń ra nísìnyí sà. ẹ ń sọ̀rọ̀ last year ẹ ń sọ̀rọ̀ 2 months ago ẹ ń sọ̀rọ̀ last year. torí ní ọ̀dọ̀ tèmi bì nǹkan ti wà expensive bàjẹ́ oníkálukú à ń yàtà à ń súfèé ni. sísá mi alẹ́ ń sọ̀rọ̀ last year ẹ ń sọ̀rọ̀ 2 months ago 2 months ago ẹ ń sọ̀rọ̀ last year ẹ ká fi gbogbo yẹn lẹ̀. Mr. Glograde à ń gbọ́ yín torí àsìkò wa.
ìgbà tí wàhálà Iran àti US ló ṣẹlẹ̀ ṣé bí ẹkọ́nọ́mì ṣe wà tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe wà. ìgbà tí wàhálà Iran tẹ sọ àti US àti kinní tó ṣẹlẹ̀ yìí àti Israel wọ́n jẹ́ kó yé wa kì í gbọ́ news ni wọ́n sọ káàkiri gbogbo CNN Ajasera everywhere wípé all over the world petrol máa wọ́n máa skyrocket ó dẹ̀ máa affect economy that we should get ready. Petrol is the power of all economic in the whole world. Nígbà tó sọ̀rọ̀ yẹn kí ní kọ́ ṣe tí wọ́n kọ́ fi ẹ wo ọwọ́ fún ààbò wọn lórí ètò yìí torí Ọlọ́run àwọn onílàkàyè la pè ẹ máa dé tó bọ̀. ẹ ṣe ó ti sùn à ń gbọ́ yín lórí TikTok. ẹ jẹ́ kí ok ẹ jọ ṣé mo lórọ̀ fẹ́ àti dá sí ọ̀rọ̀ bàbá mi Tádé. ẹ máa dá sí bàbá mi tí ẹ bá lóró ọ̀fẹ́ láti wá sí Ghana ẹ jẹ́ kí n invite. ẹ kálẹ̀ màámi ẹ ó dọ̀ ìṣẹ́jú kan ẹ má bínú ẹ ó dọ̀ ìṣẹ́jú kan mà. ní Ghana bíbá yìí àwọn former president láàrò pé problem wa a ní àfi dandan tá a bá lè dànù láyé Buhari náà ni wọ́n jọ ṣèjọba ni àwa lè dànù ìjọba tuntun dé nígbà tí ìjọba tuntun dé òun náà parọ́ ó wá parọ́ lórí ìjọba báyìí nígbà tí nǹkan tó ń kọ́kọ́ ṣe ni wípé ó kọ́kọ́ wẹ́kọ̀mù wa pẹ̀lú dọ́là ó ní dọ́là ti wálẹ̀ ó ní oúnjẹ ti ó ní dọ́là ti wálẹ̀ lóòótọ́ a gbọ́ pé dọ́là ti wálẹ̀ ṣùgbọ́n oúnjẹ ò wálẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń fa wàhálà kàbí nǹkan rọ̀ ṣe ló ń le kókókókó sí i báwo ni ìgbà tí ok ẹ jẹ́ kí n sọ pé nìkan fún yín yẹ́n ló lè rìn pọ̀ Nàìjíríà ní Ghana bíbá yìí 21 cedis 50 pesos that means 2,150 cedis 2,150 cedis ẹ ló lè rìn pọ̀ Nàìjíríà tó bá jẹ́ pé 1,200 and then value Ghana bíbá yìí ó tún high ju ti náírà lọ so ẹ wo àbòsí pọ̀ lẹ́yìn ẹ má jẹ́ ṣàbòsí kí ló dé tó wá já wa Yorùbá gan ni àwa pariwo mọ́ Tinubu jù gan ná ó ga fún wa ò màámi ẹ má bínú à ń gbọ́ yín mà. Brọ́dà mi mò ń bọ̀ ẹ jẹ́ kí kọ́là wa sọ̀rọ̀ èèyàn wà lórí fóònù. Tinubu ló forí fa torí a sọ fún kó má lọ. God bless you ma. ní Nàìjíríà tó máa ń sọ̀rọ̀ insecurity àwọn tó bá ń study trend á mọ̀ pé security in Nigeria is deep. Insecurity in Nigeria is deep. Títí dé ọ̀dọ̀ àwọn ISIS ṣé báwọn òun ni wọ́n wá ní December tí Amẹ́ríkà wá finish àwọn kan nù wọ̀nyí. So ṣé tí Tinubu bá débẹ̀ gbà tó débẹ̀ tán tó rí pé ọ̀rọ̀ yìí ò ṣe kéré mù òun ló ṣe rí ìgbọ́ gbogbo nǹkan tó rí ìgbọ́ yẹn pé ọ̀rọ̀ yìí deep. Àwọn pípọ̀ yìí lè wipe anybody off. Àwọn Fúlàní yẹn sọ pé wọ́n wá pé àwọn fẹ́ gba ilẹ̀ yẹn. America ti sọ prediction yìí about 2 or 3 years ago pé the terrorists they are targeting Nigeria àwọn Islamic State láti I don't know what they are targeting it for because I don't even know pé bóyá wọ́n fẹ́ sọ gbogbo wa di Muslim ni àbọ̀ fẹ́. wọ́n fẹ́ kí Nàìjíríà kó dàbí Iran. Fúlàní pé wọ́n fẹ́ gba ilẹ̀ yẹn gba gbogbo ilẹ̀ yẹn kó lè kọ́kọ́ sọ wá di ìmúnà ṣe get me so mo rò pé nígbà tí Tinubu débẹ̀ náà owó ẹ̀ ó pọ̀ dákẹ́ straight ni until ẹnìjọ́ mẹ́ta tí Amẹ́ríkà wá finish àwọn wọ̀nyẹn wọ́n dẹ̀ ṣe kù síbẹ̀ so I think that is why he couldn't do anything about security pé tó bá yá wọn tó máa para wọn dépò èmi as a person I take an exception because a sọ fún kó má lọ tó bá ti jẹ́ pé ká bẹ̀rẹ̀ nígbà yẹn ká ti pé ká ní à ń lọ but it will be difficult like we say so bó ṣe wà ń bẹ̀ yọ náà ló tún jẹ́ kó wà ń bẹ̀ so níta wá wò ó sí ni pé kó ṣàrọra fún wa ní regional everybody máa lọ. bẹ́ẹ̀ni ìgbà tí Buhari wà ń bẹ̀ kí ló ṣe kò ṣe bó ṣe pààyàn sí náà ṣe pààyàn ni. both national international terrorists wálé láti wá gba ilẹ̀ Naija yẹn nǹkan tí gbogbo wa ń gbọ́ tá a dẹ̀ mọ̀ ni so Tinubu kò lè kàn kú fèrè. That is the reason that if you think people because you know one baby picking a change president tí ò lè sọ̀rọ̀ but looking now mo rí pé kò lè sọ̀rọ̀ àwọn international terrorists wà tó ti shop ISIS tó ti wà ní station tó fẹ́ finish anybody tó lè finish ẹ̀ àti gbogbo àwa yòókù gbà wá bẹ́ẹ̀. Then number 2 bọ̀dá yẹn ti sọ pé Tinubu gómìnà ò lè sọ kí
ló mìn bá gómìnà kò lè secure state ẹ̀ kí ló ń pè ní government 4 tiers ní government we have the president we have the local government we have the governors and we have the press 4 tiers ní so àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn lápapọ̀ ló yẹ kàn fight terrorism so tí Tinubu bá tiẹ̀ wá ní national level kò lè fight ṣé nígbà tó wá ń gbé wa lọ́yọ̀ state tó yẹ kí Ṣèyí Mákindé dákẹ́ tí ó yẹ kó dákẹ́ ṣé ìsìn tí bọ̀bọ̀ tó wà ní east yẹn sọ pé òun máa sọ̀rọ̀ àbọ̀ fáwọn ọmọ tó why can't he do something like that bọ̀bọ̀ yẹn wá sọ pé gómìnà ò lè ṣe anything gómìnà wo ni ò lè ṣe anything gbogbo owó tó kó fún wa apart from security vote jẹ́ pé tó kó fún ọ lókè dára púpọ̀ ní káàsì bọ̀bọ̀ tó sọ pé gómìnà ò lè ṣe nǹkan kan òun sójà lòun ọmọ kíkan kí ló mean by gómìnà ò lè ṣe nǹkan kan gómìnà ò lè kó àwọn ọmọ jáde nínú kóbi tó kó wọn lọ ẹ máa fi tó bọ̀. ẹ ṣe gan ni mà. ẹ ra mà ẹ ká patron mi ẹ ló patron mi bàbá ẹgbẹ́ mi ṣe dáadáa lẹ́wọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ ló dádì. ẹ ló sà. kò ní sun yín kò ní rẹ̀ yín o. àmín. ṣe rí ibi tọ́rọ̀ wa dé báyìí ẹ jọ̀ọ́ ń tọrọ lọ mo wà mí kan lọ́sẹ̀ nìkan ní pé ọ̀rọ̀ àwọn míì wà níbi tọ́rọ̀ dé tó máa fẹ́ jọ bí èpè tí èèyàn kan bá sì ń gbé wa ní múgùn níbi tí ọ̀rọ̀ Nàìjíríà tún dé lónìí àwọn yẹn nìyẹn Ọlọ́run àwọn ọ̀nà Ọlọ́run wọn lámùkù ẹrù ẹ̀wọ́ wọn lókèlè ń wo ẹ̀ òwò sáré nobody is blaming kò sẹ́ni tó sọ̀rọ̀ pé Tinubu ló bà Nàìjíríà jẹ́ kí ni ìtiwọ́ wá látẹ̀yìn wá kí ni solution what is the way forward mo rò pé ló yẹ kí gbogbo wa ó máa sọ̀rọ̀ nípa ẹ̀ kò ń ṣe pé ká máa sọ̀rọ̀ nísọ̀rọ̀ pé bóyá tí wọ́n bá ń rí jẹ London àti gbogbo ọ̀mẹ́ ká máa sí bámúbámú ní pé mo yó èmi ò mọ̀ pé yà ń jọmọ ẹyín nu Ọlọ́run nìyẹn ibi tọ́rọ̀ wá wà ń sìn ọ̀rọ̀ Nàìjíríà ti dàbí ẹni tó kọ́ ilé sí tẹ́sí foundation lé yín sórí ilẹ̀ yẹ̀pẹ̀ ni o kò sírú effort tí ẹni gọọmenti kò sírú effort tí anybody wọ́n lè ṣe lẹ́yìn kankan ọ̀nà páàkì owó tán bá fẹ́ páàkì kan máa bá tiwọn lọ they can never rectify any problem of Nigeria all what they are saying is a paperwork your subsidy tax reform all these things is nothing to write home about níbi ọ̀rọ̀ Nàìjíríà wá dé ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn tó báyìí pé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ fẹ́ máa tún rú ogbó ẹ̀ lọ ẹ̀yin náà dẹ̀ tún a máa tún bí àwọn ọmọ kankan lè nígbà táwa náà bá lọ tán láti 1960 ariwo tó ní kálukú pa fẹ́ lápá kíní kan pa títí dòní we are still on the same stagnant space ojú kan ẹ̀ náà la wà torí pé à ń fẹ́ láti face reality báwọn kan bá náà wọ́n dìde láti fẹ́ face reality ìgbà yẹn lẹ èyí tẹ̀ máa ń rí jẹ lọ́dọ̀ àwọn ẹ̀ máa fà wọ́n wálẹ̀ gbogbo tẹ̀dẹ̀ ń jẹ iná gbogbo tí ò hàn ní ewé ata òkè tó ata àbúra náà ni láàrin oṣù méjì tán bá ti kú bẹ́ẹ̀ tán náà ń sìn ẹ̀ráàrí ẹ̀ máa padà tó ráàrí káàkiri ayé náà ni ẹ jẹ́ ká fèsì pírọ́blẹ́mù wa láti ilẹ̀ ẹ̀ máa fẹ́ sọ̀rọ̀ ẹ̀ Tinubu ló ṣe kí ni wọ́n ń ṣe they are not doing anything ẹ já mú ọ̀rọ̀ wa láti ilẹ̀ bí mọ́mí kan ṣe sọ̀rọ̀ ti pé we can restructure Nàìjíríà fún wa ká lọ mú láti ibi tó yẹ kán ti mú ká bẹ̀rẹ̀ from the scrap títún tọ́nà bá ní kí Tinubu lè ṣerú yẹn fún wa àmọ́ kí wọ́n pé ó kú iṣẹ́ o tó bá dẹ́kọ̀ tí ò ṣe tọ́jọ́ títẹ̀ náà bá fi padà pé òun nìyẹn Ọlọ́run àwọn fámìlì ẹ̀ náà máa rí lọ́jọ́ iwájú ẹ máa bẹ́tò bọ̀. Hello, Mr. Oluji, Mr. Olajibi. Ẹ dúró ẹ má bínú ẹ ká náà sọ̀rọ̀ ẹ má bínú ẹ bá ẹ ṣe gan-an. àwọn náà ti ká ẹ ká sọ̀rọ̀ ẹ dúró ẹ ní sùúrù. Excuse me. Hello. If you want to talk, like my brother said earlier, if you want to talk on this program, this is not a TikTok platform. Please, this is an intellectual platform. If you want to talk, it doesn't matter. Excuse me. It doesn't matter. Mr. Olajibi, that is what we want. We want new Nigeria. Thank you, my brother. Nǹkan tá a fẹ́ gangan nìyẹn. We want more from Tinubu. Kò sẹ́ni tó dispute wípé kò sí bẹ́ẹ̀ nǹkan tá a expect kọ́ la bá. Èmi bí ẹnìkan nú òjò nú kíní o gbogbo ẹ̀ la sáré síta lóru.
ẹ bá wa fòtì fẹ́ ni ẹ bá wa ṣe léyìí o bẹ́ẹ̀ we want more. ẹ̀yin èèyàn mi lórí TikTok ìjà tí ẹ ever jókòó ká rò ó wípé kí ẹni yàtọ̀ fún President Bola Ahmed Tinubu ǹjẹ́ ó ní ẹni president tó jẹ tó padà rí nǹkan gidi kan ṣe bí alára lọ títí ní Nàìjíríà? kò sí. ẹ farabalẹ̀ tí ò bá sí ǹjẹ́ a ever jókòó ká rò wípé àwọn wo gan ni wọ́n jẹ́ kí kíní ìṣẹ̀lẹ̀? Who are the people tí wọ́n fẹ́ kí Nigeria kó move forward? Who are the set of people tí wọ́n fẹ́ kó build in Nigeria? Who are the people that tí wọ́n grab political power tí wọ́n gbé lé wọn lọ́wọ́ tán gbé mi báyìí tó jẹ́ pé àwọn náà ń rúlu Nigeria tó jẹ́ sí wípé every president tó bá jẹ́ àwọn ni wọ́n máa ń sọ bí tó máa ṣe lè nǹkan tó máa ṣe lélẹ̀. Any president tó bá sọ wípé okay òun fẹ́ ẹ fi òun sílẹ̀ ẹ fi òun àtijọba òun sílẹ̀ Mr. Kilomut ẹ fi òun àtijọba òun sílẹ̀ kó òun ṣèjọba òun bóun ṣe fẹ́. Ǹjẹ́ ever rí bí wọ́n ṣe máa ń ba ìjọba ẹ̀ jẹ́? Kí ni àwọn nǹkan tá a mọ̀ wípé wọ́n máa ń lo against wọn? Ìgbà tí Jonathan tó wà ń bẹ̀ ṣe bá rí pé ṣíbọ̀gẹ̀ àwọn northerner kí náà lo against ìjọba ẹ̀ tó fi jẹ́ kó wà destabilize at the beginning ọkàn ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wọn. Ìgbà tí wọ́n kó àwọn terrorist ọmọ wọn síta tó fi làkàlàkà ṣé kò jọ wọlé fún wọn? Buhari tó jẹ́ èèyàn tí wọ́n tó wà ń bẹ̀ ẹjọ́ kí ni the same northern Kaaba the caliphate ṣé wọ́n jẹ́ kí Buhari rí nǹkan ẹyọkàn báyìí ṣe? Ìyẹn ṣé Buhari okay gbogbo èèyàn gan ò tiẹ̀ bìlífì pé Buhari ṣe bí ìgbà tí Buhari tán sí Buhari ọ̀pọ̀lọpọ̀ wọn bọ́ síta wọ́n wá ń ṣàlàyé wọ́n wá ń tú àṣírí Mama Daura ló wà ńbẹ̀ òun ló ń pàṣẹ òun ló ń ṣe gbá lẹ́yìn kí Buhari wà ńbẹ̀ kó kàn máa sign kó máa bọwọ́ lùwé. Ìjẹ́ ẹwà àwé ẹ̀ tó bá sọ wípé kò sí owó wípé gbogbo ìjọba ọdún mẹ́jọ tí Buhari ṣe wọ́n jẹ Nàìjíríà kan zero. Àwọn ti mọ̀ wípé Southern ló kàn ní tọ́ọ̀nù wọn tó kàn tó máa wá take over. Wọ́n ti da ìjọba rú, wọ́n ti bà ayé ìjọba jẹ́ wípé ẹni head of state tó bá máa jẹ tó ń bọ̀ láti south ojú ẹ̀ máa rí máa bò. Ǹjẹ́ ẹ má bínú bàbá mi Kọ́lá 1 second. Ǹjẹ́ àẹ́fà jókòó ká wò wípé bàbá Tinubu tẹ̀yìn àtẹ̀mí mọ̀ ipò wà radical kí ló wá mú bàbá ẹ̀ tó fi rí báyìí? Gbogbo nǹkan tí a expect ó yẹ kán ṣe tá a mọ̀ wípé bàbá Tinubu lè ṣe kí ló ṣẹlẹ̀? Ṣé a ò rí wípé agbára ti ń ju agbára kan agbára? The same set of people Tinubu gan gbìyànjú ó struggle láti ṣe nǹkan ìwọ̀nba nǹkan tó fẹ́ ṣe àbẹ́yìn ò rí bí wọ́n ṣe ń fìtí náà ni. Okay, ẹ wo state police tí wọ́n pàṣẹ lẹ́nu ọjọ́ mẹ́ta ǹjẹ́ mo yẹ àwọn northern leaders and elders tó ti bọ́ síta tí wọ́n ti attack ẹ̀ wọ́n ní rán ni wọ́n ní kò gbúdọ̀ ṣe wọ́n ní gbà kan wọ́n láwo kan ọmọ Yorùbá tó bá jẹ́ northerner ló ṣe kinní yẹn ariwo á pọ̀ bó bá jẹ́ ọmọ Yíbò ló jẹ́ president tó ṣe kinní yẹn wọ́n máa jubilé wọ́n máa ẹ máa rí fídíò a máa lọ lálálá ṣùgbọ́n Yorùbá ẹ wo iye ọdún tí gbogbo wa ti ń pariwo kí head of state kan fún wa ní state police kò sí head of state tó dé tó wá fún wa. Tinubu ló rìnrìn àjò yẹn nísìn Yorùbá ló tún condemn ẹ wípé kí tún ni ẹ ṣe bí torí ó ní ìdìbò ní next year òun ló ṣe tí ò bá ṣe ó ṣe ní 2023 ṣé kò wọ bẹ́ẹ̀? Kọ́lá mò ń gbọ́ yín à ń gbọ́ yín. Ẹ kalẹ̀. Ọlọ́run àtúmọ̀ fún ọgbọ́n àti ọwọ́ ajẹ́ tó máa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ kí ló dé tí kìíní ìkúlé àmín. Gbogbo àti àwọn nọ́tánà tí wọ́n ti ń wà wọ́n ti ń gọ́ọ̀bà tó bá jẹ́ pé Tinubu kò ṣe dáadáa báwa bẹ̀rẹ̀ àwọn ààrò dáadáa o àwọn nọ́tánà ò ní máa bá ìjàmbá nípa tàbí serious nígbà tó kò ká ronú dáadáa àwọn kan wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n ní Jésù ìtọ́ka tó mọ ìyọ ọmọ Mọ́ríàmù ẹgbẹ́ tó kú àbí tó kúrò lẹ́kọ̀ọ́ by fire by force ọ̀fẹ́ tí kò máa ń kẹ́ tó mọ̀ ìkúṣẹ́ rí They don't even have any other better offer. Ṣé Obi ni better offer bí Àtíkù? This very man. Ẹ wo pákéjì ìṣòro fún wọn tó fi débẹ̀ tó ń ṣe bí ẹni tó fẹ́ pọ̀ wá. Ó tó jẹ́ kó ń gbé fún mi ní ẹ̀ jẹ́ ẹ̀rọ fẹ́ gbé fún mi. Àwa Yorùbá ẹ jẹ́ ká máa sùn ká máa ronú. Ti ní nítorí ara nǹkan tó fi pa Abíọ́lá nìyẹn tó
satisfy wọn wọ́n á ní kó continue. mi mọ kó tó máa ń ṣe wá mo tún máa ń sọ lẹ́nà wípé kí ni nǹkan gan tó dé kí ni Tinubu ṣe fún Northerner táwọn Northerner ní kò gbọdọ̀ ṣe second term bẹ́ẹ̀ ni pé màá rí níbi comment section pé then there is something good tí Tinubu ń try láti ṣe. àwa Yorùbá ẹ jẹ́ ká wò ó pé kí rárá fi balẹ̀. àti ìlú nǹkan tó ṣe àbí máa ń ó ti ẹ̀fọ́ àìfẹ́ agbára security nọ́ọ̀sì ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti bírèkì àṣẹ orílẹ̀-èdè yẹn nọ́ọ̀sì ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti bírèkì tí àwa kan wà á máa lọ sí school ní ronú pẹ̀lú àlọ́jọ́ àti máa fi ìlú ẹ̀ ń pariwo ok bàbá ẹ má tẹ̀ já aláàgùn jìnnà gbogbo yín tẹ ní ẹ̀fẹ́ Tinubu ń bẹ̀ fún second term ok níbi comment section ẹ dárúkọ better offer tó wà tó better ju Tinubu tẹ̀fẹ́ kó wà ń bẹ̀ ó yá ó yá ẹ jọ àtẹ̀yìn Mr. Tade please ìgbà tí Tinubu ti disappoint ìsìn tí everybody ti lose hope lé lórí do you have any better offer sir. mi ò ní better offer because ok ẹ má bínú ẹ jẹ́ kí kọ́là yẹn kọ́ parí ọ̀rọ̀ wọn gbà yẹn. nǹkan tẹ expect wọn ti máa ń fún náírà táwọn ti máa fún 1,000 lọ́wọ́. ok lẹ́yìn fẹ́ nìyẹn ẹ má jẹ́ kó kàn tí mo bá come to America and learn and play in bí ẹ ṣe wà nígbà tí ìwọ nílé gbọ́dọ̀ ìlú wà. bẹ́ẹ̀ bá mú $50 lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ fi ra nǹkan ẹ máa kó báàgì méjì dání. táwọn ṣẹ́ nísìnyí kò sí nǹkan tẹ́ fẹ́ rà ẹ máa tún máa wo ni pé àbí ṣé tó wà ẹ tẹ́lẹ̀ àwọn ìgbà. tábà lọ ṣe shopping tẹ́lẹ̀ mi ò ń gba rìsíìtì kí ló kàn mí a máa béèrè pé rìsíìtì ẹ máa mú lọ́jàre bọ̀ nísìnyí èmi ni máa béèrè pé kí ni mo rà kí là rà. ìjọ ló bá pọ̀ nípa tí kò wọ́n lè ṣe àtàrí sẹ́yìn ẹ̀ nígbà táwọn ará ń bá yìí ṣé wọ́n máa ń pariwo jẹ́ ẹgbẹ́ ká máa ń fi ìtara wa àtàwọn ọmọ ní program ṣé bá ti ń gbọ́ pàdé máa fara balẹ̀ my dear brother ó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ìṣòro like that money sẹ́ ó kàn orí fún gbogbo. Nàìjíríà ti jìn sínú nǹkan ti bàjẹ́. thank God pé ìwọ̀n ẹ̀kan ló wà ṣòro tó bá lọ jẹ́ orúkọ tàbí Jonathan you are nowhere to be found. Nàìjíríà ti collapse. Alájìjì tó ń lò yẹn ló pè. Please ẹ jẹ́ ká gbàdúrà ràn lọ́wọ́. Ẹ má jẹ́ ká máa ṣépè kì í ṣe òkè ṣóun ló ń pe ẹ̀ṣẹ̀ Mákindé ń gba 5.5 billion tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ti di 12 billion sí ṣóun ló ní kó má lè ṣe nǹkan. Ẹ jẹ́ kí ṣèyí Mákindé kọ́ ní state tó wà ẹ̀kẹ́ lọ́wọ́ ní gbèsè tó ti jẹ sílẹ̀. Lọ́dọ̀ àwọn Chinese tó kó sínú ìpínlẹ̀ tó ní kan lọ́ máa wá. Ní inú igbó Old Park ń bẹ Ọ̀yọ́ Park tí wọ́n kidnap àwọn èèyàn síbẹ̀ wọ́n ròyìn wípé gbogbo bó ṣe ń wakùsà ń bẹ̀ return ń padà sọ́dọ̀ Mákindé àtàwọn kọ́kọ́sì ẹ̀. The same inú igbó yẹn náà dẹ̀ kidnap tó kó àwọn èèyàn lọ the same Mákindé ni ò dẹ̀ fẹ́ kí àwọn security private security kí wọ́n wọbẹ̀ torí ìjẹ́ títí ẹ̀ bọ̀ ó lè gbà kí wọ́n gé àwọn aráàlú gbé kán pa wọ́n ṣùgbọ́n torí owó tó mèkì ń bẹ̀ kò fẹ́. ẹgbọ́n nǹkan tí bọ̀bọ́ yẹn fi ẹnu ara ẹ̀ sọ bí wọ́n ṣe bá gba position gbà láti ìtàjúlò ó kì í ṣe wẹ́n ní yẹn tó wá padà wá gbómi wá pẹ̀lú wọn tó kó máa ọba ṣé yẹn lè máa mú pé kó lọ sí presidency. gbogbo àwọn tó tiẹ̀ sọ̀rọ̀ pé àwa ti jẹ́ káwọn ọmọ wa máa jẹ́ kí ẹ fẹ́ máa wáyé. gbogbo àwọn tó sọ̀rọ̀ pé. ẹ ṣé gan ni Kọ́lá God bless you sir. All right sir. À ń gbọ́ yín lórí TikTok. ṣe rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ pé nothing is happening in Nigeria tẹ́ bá béèrè lọ́wọ́ wọn ọ̀nà fìkì ló pọ̀ nù wọn and they are not being honest to themselves. gbogbo wa la mọ̀ nígbà tí Buhari wà bẹ́ẹ̀ and Tinubu are showing leadership quality pé okay I take responsibility because ìjọba wọn náà ni will give excuse. okay Prince Jamania. nígbà tí Buhari wà ń bẹ̀ gbogbo wa la mọ̀ báwọn òṣìṣẹ́ Nigeria is paying they are collecting low to pay salaries unless tá a bá mọ̀ bí ló kù àwọn tá a bá ní family abroad people are collecting half salary state cannot pay their salaries they are collecting money
loan from the federal government to service their debt, whole state. No state in Nigeria can embark on any infrastructural project. Now, any Tinubu ṣì kankan. Unless Tinubu ti ní kán wá gba jíkì nǹkan fi wá wò nǹkan tó ń ṣe. Nígbà tí ó wọlé, ìgbà wo lẹ ti gbọ́ pé àwọn èèyàn ń gba half salary mọ́? Ìgbà wo lẹ gbọ́ pé wọ́n ń jẹ òṣìṣẹ́ lówó mọ́? Tabatẹ̀ ní mẹ̀kúnnù benefit unless tí ojú wa bá fọ́ lókù because gbogbo ala ní family ní civil servant. Gbogbo ala lẹ́bí civil servant. À ń sẹ́dọ̀ àwọn ò tí ì sanwó oṣù, wọn ò tí ì san gbogbo ẹ̀ o. Àwa tá a wà labroad, àwọn iye tá à ń send fún àwọn ètò tí gba salary. How many inú wa ni ẹbí wa ti pè pé mo san salary fún? Kàtí ẹ̀mú yẹn, how many náà ti pè pé wọ́n san salary fún? Ọ̀hún ò salary gbà. Ìyẹn kú òun bẹ́ẹ̀. Mr. Olakunle, the issue of salary is not an excuse. I'm coming. It's not an excuse, but it is part of it. Based on Nigeria as a country, tẹ́yìn àtẹ̀mí jọmọ̀. Ìgbà tí àwọn other head of state tí wọ́n jẹ gbogbo wa la rí pé wọ́n rówó salary san, tán máa strike lẹ́ni ìfẹ́ ní Kúfọ̀ládìde 6 months nígbà míì wọ́n máa wà lé. Tí Yorùbá ẹgbẹ́ yín bá wá wà bẹ́ẹ̀ tí wọ́n rí tán sọ wípé wọ́n rí salary san, ara ẹ̀ náà ni ẹ jẹ́ ká yinrín. Exactly. Tí a bá ṣe nǹkan, any salary is nothing. It's something. Will affect every one of us that have family in civil servant. Gbogbo àtàwà lórí page. Nobody kò ṣe nǹkan náà nìyẹn bọ̀ tó bá yẹ pé kò ṣe àwa la máa complain pé wọlé wọ́n ń yáwó wọn olówó sọ̀sọ̀ yẹn tún kù mẹ́. Nígbà tó wọlé school gbogbo aláwọ̀ kẹ́lò ọdún mẹ́rin ló kàn fi lọ university. No, it's not important to us because àwọn tí wọ́n ń lọ ọdún mẹ́fà ọdún méjì pẹ̀lú strike kò ṣe nǹkan kan náà nìyẹn. Economy wa unless ẹ tí ò bá mọ̀ nípa economy àwọn táwa láàbùrọ̀ náà la máa lọ sí Nàìjíríà. Kí ni revenue allocation tí wọ́n fún àwọn state ibo náà ti rówó? Sherry, madam, most of our táwa láàbùrọ̀ ta rò pé yẹ ká understand governance àmọ́ governance because governance. Even lẹ́nu ọjọ́ mẹ́ta làwọn pension ní àná bọ́ síta tán praise bàbá Tinubu gbogbo owó àwọn pension náà ti san. Nílùú òyìnbó tá wà bí gbogbo wa la mọ̀ pé local government every one of us live in local government. Local government ló close sí àwa èèyàn jù. Now everybody blame Tinubu. Federal wà, state wà, local wà. Local government tó close mọ́ wa gangan àárín impact yẹn. Wọ́n sì ń fún wọn lówó, wọ́n ń gba gbogbo ẹ̀. Ẹja fi Ṣèyí Mákindé Ọ̀yọ́ state example. Nígbà tí wọ́n show local government yẹn, only 10 local government represent even state government represent local government here. And wo school one here, primary school responsibility is the self for local government. Ṣèyí Mákindé kan ló kọ́ sọ pé káwọn state kan máa gbà kí local government function. Where are those money going? Where are those money? I still have his video with me bí tó ti sọ pé kò sí àyè fún local government autonomy kankan. Jerry, the issue of state to federal government. So today, hello, ẹ kálẹ́ o. Number one. Ẹ kálẹ́ ma. Yes ma. Àwọn ọmọ mi ń kọ́, dádì wa náà ń kọ́. Àlàáfíà làwọn ọmọ. Ẹ fẹ́ bá wa dá sétò. Iṣẹ́ báwo ni gbogbo nǹkan bẹ́ẹ̀ ni. À ń gbọ́ yín mà. Ẹ má bínú lórí TikTok, ẹ má bínú ẹ fún mi ní 2 minutes, ẹ jẹ́ ká gbé call kó wọnú ara wọn. À ń gbọ́ yín mà. Okay. Ẹ wo, èmi fẹ́ kọ orin kan ni. Ọ̀tẹ̀ àtẹ̀ wọ́n mọ̀lẹ́, ọ̀tẹ̀ àtẹ̀ wọ́n mọ̀lẹ́ o, àwọn ẹni bí. Eléni ní Ìgbòho, ọ̀tẹ̀ àtẹ̀ wọ́n mọ̀lẹ́. Eléni ní Ìgbẹ̀rù. Bàbá tó wà lórí president Tinubu. Ọ̀tẹ̀ àtẹ̀ wọ́n mọ̀lẹ́. Tinubu. Jẹ́rí ẹni táwọn ti bàbá Ìgbòho wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún ni. Ṣóyè yín sí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún ni. Ó di dandan wọ́n ní bí ogún bá jẹ lọ ọgbọ̀n ń jẹ bọ̀ padà. Ó ti ń dé bá wọn báyìí. Wọ́n ti díran wọn ó máa jẹ ìtorí ìjọ́ kìíní àná. Ìyá Ìgbòho lòun lọ fẹjọ́ ọ̀wọ́n sùn bàbá. Ìyá náà the same thing. Ìyá ìyàwó the same thing. Ó dídé èèyàn 5 tó important lára Ìgbòho ló lọ sí kínní. Síbẹ̀ Ìgbòho sá kiri títí lórí kíni lórí wípé jíjẹ rúru. Ó ń jà fúnlẹ̀ Yorùbá. Bíbélì sọ wípé èrè kíni fún wa ká jèrè ayé tá a sẹ̀mí wa nù. Ṣó tán sí
ẹ̀yin àgbábọ̀ ẹni wípé ọjà tá bá fi ìrú kó jọ èrè náà ló máa padà wo òun náà ló délẹ̀ fún wọn yìí ẹni bí wọ́n ṣe wá ń sunkún kiri bí egbére báyìí ìyẹn lọ bẹ́ẹ̀ ṣé wàá rí ẹni tó ń sọ̀rọ̀ lórí ẹkọ́nọ́mì ọ̀nù ẹkọ́nọ́mì mi ò rò pé ẹni yìí mi ò rò pé ó ń wo news o mi ò rò pé ó ń wo nǹkan tó ń lọ lágbàáyé ní tí ẹ mọ̀. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí náà máa ń jókòó tí ì online wọn ò ní gbọ́ original news tó yẹ tó wà meaningful tó wà important sí life wa wọn wá máa argue blindly lórí TikTok. ẹ mọ nǹkan tó tiẹ̀ ń pe ìlú òyìnbó ń sìn ìlú òyìnbó gbẹ̀yìn. ìlú òyìnbó ìgbẹ̀yìn ni kò sí nǹkan kan. so gbogbo. àṣàmẹ́gun ló kù nílùú òyìnbó òní gbogbo wa ń pé mọ́ wọ́tà ń dìmú. àṣekúdórógbó iṣẹ́ bó bá dẹ̀ ti ń ṣe báyìí nǹkan tó ń fi $100. táàsì ló ń gbówó lọ bí yìí. wọ́n máa fi tẹ́lẹ̀ yá mi tó máa mú $50 tó máa fi rà tí káàdì máa kún bá mú. ìyá mi tẹ́ ẹ bá lọ sìn wàláì ẹ wò ó sí blog lẹ́ máa fi gbé wálé. tó tán. àní mo lọ sí Walmart ní ìjẹta kí ni mo rà sàláàdì o mo ra sàláàdì mo ra kí lorúkọ sweet potato ní tiwantiwa yẹn mẹ́fà péré mẹ́rin kódà mo lè fi hàn yín bí sí mẹ́rin péré ni wọ́n tà fún mi ní $6.90 something that is pẹ̀lú táàsì pẹ̀lú gbogbo ẹ̀ ó ti ń wọ $7 ṣóyè yín sìn. ok mo ra àwọn kinní yẹn jẹ́jẹ̀jẹ́ mo rè èso tí mo rà mo mú apple white méjì pé lábẹ́ green yẹn mo dẹ̀ mú celery mo ṣáà mú gbogbo kinní yẹn ojú ẹ wò nígbà tí máa kó kinní yìí sínú kinní ẹ mọye tí wọ́n pe gbogbo ẹ̀ fún mi ní orí káńtà mò ń gbọ́ 99 kinní kan dọ́là. ẹ kọ́kọ́ máa wẹ̀ pé bóyá wọ́n miscalculate. ẹ wò mo fẹ́ lè ní pé. remove this remove that. tí bá ti lọ sí all the time tí bá ti lọ báyìí tó bá ti sọ pé iye báyìí máa ní remove this one remove that one. bẹ́ẹ̀ ni o remove this remove that can you remove this. mo máa ń kùn ọ̀nà oúnjẹ ò ṣe máa jẹ nílùú yìí ni o oúnjẹ ò ṣe máa jẹ ni. T-Bright o lè pè ní story of the god because àwa wà labroad ń bí àwa là ń go through situation kọ́tà dé pass through ó là ń sọ tẹ́yìn tẹ́ wà Nàìjíríà ní ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìjà Iran tí wọ́n ti sọ káàkiri àgbáyé ní gbogbo mídíà káàkiri àgbáyé wípé ká get ready economically ó máa affect wa epo máa wọ́n tí ìgbà yẹn lẹ́yìn ṣe wá rí wípé Tinubu o ṣé Tinubu ló ní kọjá ní Iran gbogbo àgbáyé la ti ń yàtà ẹ kì í ṣe Nàìjíríà nìkan dẹ ń sọ fún yín ṣùgbọ́n ẹ fẹ́ gbọ́ ọmọ Yíbò tó bá jẹ́ ọmọ Yíbò ló wà bẹ́ẹ̀ kó má ṣe nǹkan kan ọmọ Yíbò á máa pariwo ẹ kó ṣáà máa jí kó máa sùn bẹ́ẹ̀ ẹ̀yin Yorùbá ẹ kì í rárá fi balẹ̀. ìyá mi ẹ mọ nǹkan tẹ́mi tẹ̀ fẹ́ sọ ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ ṣé mo rí pé àti gba COVID ayé ò ti balance. títí dìsí kò tí ì balance God bless you màámi mo máa sọ kinní yẹn ayé ò tí ì balance. ẹ wo ìyá mi ẹ wá mọ iye tí wọ́n ń ṣe ẹ wo ní ìjẹta mo ní láti pe ọmọ mi mo ní ẹjọ́ torí Ọlọ́run wọ́n ní ṣé nǹkan ti wálẹ̀ ní Nàìjíríà yín ẹ̀ ṣá because wọ́n ti fowó jẹ́ fáwọn àǹkí o tó o bá mú $100 sí ẹ mọ iye tí wọ́n ń ṣe tí rẹ́ẹ̀fù ń ṣe $100 sí ṣe bẹ́ẹ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe ní ṣe bẹ́ẹ̀ mọ iye tó ń ṣe. gbogbo everything tí ó kọ́nà kó ṣàánú. owó yẹn ti bàjẹ́ mo ní láti pe ọmọ mi wípé ṣé owó dé gbogbo nǹkan ṣàwálẹ̀ lọ́dọ̀ yìí torí pé wọ́n ti fowó jẹ́ fáwa ń bí o àwa là ń jẹ bastard ìyá lọ́mọ ní kíni wípé gbogbo nǹkan ló sì wọ́n kíní kan èmi tẹ́lẹ̀ tí máa mú tó ọ̀rẹ́ tí máa sẹ́ẹ̀dì sáwọn ọmọ tó máa róúnjẹ tó máa ṣe tó máa mọ̀ wọ́n ní báwọn bá mu dé wípé kò tẹ̀ ṣé ó tiẹ̀ tó nǹkan kan ni ẹ̀yin náà ṣàmọye tí $200 jẹ́. ẹ̀yin tí Nigeria ń complain àwa táwa labroad náà complain then we are trying to tell you that it's globally. Ti abroad ó yàtọ̀ sí ti Nàìjíríà o. kí ló fi yàtọ̀. kí ló fi yàtọ̀. Màámi ẹjẹ àgbọ̀ ìdí tó fi yàtọ̀ kí ló fi yàtọ̀. bíbà yìí minimum wages wá bíbà yìí at least ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ yìí owó èdè yìí owó iṣẹ́ ní èdè ẹ̀ lè ná tán ní ọ̀sẹ̀ tó gbà mí. ẹ rò bẹ́ẹ̀. ẹ rò bẹ́ẹ̀.
ó dẹ̀ pé ẹ̀ ń sọ nǹkan tí ẹ̀ dẹ̀ ṣọ́ pé ìlú òyìnbó lẹ wà ẹ̀ dẹ̀ ṣọ́ pé ìlú òyìnbó tẹ wà yẹn dẹ̀ sọ ẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ ṣá torí bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yìí ó strange sí mi o. ẹ lè wà ní Manchester kẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn mi pọ̀ ní Manchester àwọn ìwá sí Manchester last year náà àbí kò ṣe the same Manchester wa yìí náà ni things are expensive even in Manchester. bó ṣe wà expensive tó ẹ tó wà bíbá yìí ó sì manage ara ẹ ẹ ní compare economy bíbá yìí ta Nàìjíríà. kí ló dé tó ṣe lè compare ẹ jàre kí ló dé tó ṣe lè compare ẹ̀yin iná pọ́ùn lọ́dọ̀ yín wọ́n ná náírà nílé kí ló dé tá lè compare. bíbí báyìí lẹ́yìn àtúnú ìpè mo fẹ́ jáde ní ìlú sí ìbò lọ sí iṣẹ́ epo tí máa lò sínú mọ́tò mi ò ní lo epo £5 ó kọ̀ ní sílé. ẹ̀yin ẹ fẹ́ sọ fún yín pé tẹ bá fẹ́ lọ repo ní station ẹ repo £5 ṣé epo £5 lẹ máa rà. kí ló dé tí mi ò lè repo Mr. Tade ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò yé yín o ẹ ní láti lọ jókòó kẹ́ ṣe research gbogbo nǹkan tó ń lọ tẹ bá kàn ń lọ káàkiri orí platform tẹ lọ ń sọ̀rọ̀ báyìí ẹ understand nǹkan tó ń ṣẹlẹ̀ o in life o ẹ understand ẹ o ẹ ń gbé gbogbo ẹ wọnú gbó lọ ni o. tó wà Nàìjíríà fìdá sórí way forward. Yes, ma. Ẹ má bínú. Ok. Ìlú òyìnbó ni wọ́n wà. Tó bá jẹ́ ìlú òyìnbó ni wọ́n wà, ṣé wọ́n ń ṣiṣẹ́ number 1, number 2, ṣé wọ́n ń san tax, number 3, ṣé tí wọ́n bá ro oúnjẹ, ṣé wọ́n ń san tax, ṣé wọ́n dẹ̀ ń san àwọn bill. Ṣé èló ló kù nígbà tí ìjọba bá yọ gbogbo. Èló lẹ̀ san lówó ilé ṣẹ́ lè fi owó ilé tẹ̀ san bí kẹ́fì compare owó ilé tó ń san Nàìjíríà. Torí owó ilé tá à ń san ní èmọ́ọ̀tì lẹ́lòmíì yálà fún for 1 year ní Nàìjíríà. àwọn tó wà lọ́dọ̀ wọn ṣe dọ́gbọ́n ṣe wọlé wọn pé àrímá yẹn fi sọ. Ó dẹ̀ pé ẹ̀ mọ bá ṣe ń gbé lábúrọ̀dù sí wọ́n máa tó bá gba 2 room wàá mú yàrá kan wàá fi yàrá kan rent torí o tún ṣiṣẹ́ kí gbogbo ẹ̀ kó lè balance kó lè ní little change lọ́wọ́. Nígbà tó bá ń san owó ilé tó ń san 1,250. Èló ni sálárì tẹ́ ń gbà gangan. Ní owó ilé lóṣooṣù wá sọ iye yẹn ní ọdún ṣebí iye yẹn làwọn máa san fún odidi ọdún méjì. Tí wọ́n dẹ̀ ṣe ń complain. Kò tó yẹn àwa dẹ̀ oṣooṣù làwa ń san 1,000 plus. Ṣẹ́yìn lè ṣe iṣẹ́ ẹyọkan kẹ́mítọ̀ ṣé ẹ lè ṣe iṣẹ́ ẹyọkan kẹ́mítọ̀ sà. Ẹ ṣiṣẹ́ méjì ó kéré jù. Ẹ ṣiṣẹ́ méjì papọ̀ ní èdè ó kéré jù. Ó dà pẹ́ ṣẹ̀ṣẹ̀ dé ni. Mi ò mọ dáàtì yẹn sí ní Manchester ẹ̀ sí lábọ̀. Ẹ ṣe ẹ ṣe mà. Ẹ má máa argue online o. Ẹ má máa argue online o. Ẹ ló kọ́là. Even ní Nàìjíríà. Hello, Aunty Tara. Yes, sir. Wọ́n lè wà Manchester ṣe ráwọn ní COS tó wọlé yẹn ọ̀hún àlà ṣe gbogbo àwọn tó ń wọlé láti nǹkan bíi 3-4 years ago wọn ò màlà because tó bá fún pounds ní Naija ó ní iye tó máa jẹ́ tó value iye tó jẹ́ yẹn òun ní wọ́n calculate tó sọ̀rọ̀ yìí sàn àwọn tó ti wà ń lo ìbò tó ti sọ́fà wì ṣé o pé òun múwè wọlé pẹ̀lú COS àbáwọn tó lọ sáré ilé ìwà àbí anything tó ṣe àwọn wọlé bẹ́ẹ̀ kó kú wọn wọlé kí ló mú tó bá tó kọ Manchester ó wá sí central London wá sí tuntun náà yọ ó ló wá bọ́ sí ọwọ́ àwọn ọmọ London tó ń ṣiṣẹ́ lójú méjèèjì wọ́n á da ìgbádùn kó kó ló kọ́ tó sọ yẹn. Ẹ o ìwọ náà kí ló dé tí kinní ìfẹ́ kú báyìí má ṣe yẹn. Àdìgbòtara ó dàbí pé ẹ máa ṣe kankan fún wa. Kinní ti kú o. Ẹ jẹ́ káwọn ọ̀dọ́ máa gbé ojú wọn síta. Ẹ ṣe ẹ ṣe ẹ jẹ́ kí n gbé kọ́ọ̀lì wọ́n ti ń pè látàárọ̀. Ẹ ló kọ́là ẹ ló mà. Ètò nìyẹn. Bẹ́ẹ̀ ni. Ẹ má bínú kọ́ọ̀lù ti pọ̀ ẹ má bínú. Ká gbọ́ yín mà. Olúwa máa fún yín ṣe. Olúwa máa fún yín lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ wò ṣe rí máà tí wọ́n sọ̀rọ̀ yẹn báyọ̀ ṣẹ̀ṣẹ̀ wọ Europe ni.
Wọ́n mọ WhatsApp. Tí mọ WhatsApp. Tẹ bá mọ WhatsApp. Ọjọ́ mo sọ pé ṣẹ́rí téèyàn bá wọlé náà ní 10 years ago 50 ṣẹ́ báyìí tí mo WhatsApp. Tí mo WhatsApp abroad o bàbá. Má bá wọn jà pé tí ìyé wọn ní. Àjà kọ́ńtà láti ṣàlàyé fún wọn. Atẹ́gùn yẹn ò tí ì fẹ́ sí yín lórí dáadáa ní ẹ̀kẹ́ ẹ̀ mo ṣe lọ. Honestly, Ọlọ́run ẹ gbàgbé spíkà. Brother mi, ẹ má wọrí á. Clems J, if UK is not favour you but it favour others. À ń gbọ́ yín sà, máa. Àwọn ọmọ wọn ra nǹkan lánàá lórí line. Bí nǹkan tó jẹ́ pé báyà tó ń bá rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ báyà ó lè máa jù báyà bíi 100 euro lọ. Ìjẹ́jẹ́ mọ̀ pé àti fans àti gbogbo ẹ̀ náà fi sí wọ́n tún ti increase anything tẹ́ bá fẹ́ rà online sìn custom DOT. Wọ́n tún ti gbé owó lè 4 euro lórí each items. So gbogbo nǹkan inflation Europe ló ti ń bá dest jù sìn. Europe ni gbogbo ẹ̀ ti ń wọ̀. Ẹ rí France ni, ẹ rí Spain ni, ẹ rí everywhere ni. Ó tayọ at least gàrí ṣì wà òkè ní prices ní Nàìjíríà àti rice ṣì wà òkè ní Nàìjíríà tẹ́ tó bá fẹ́ púrọ̀ fún yín. Ní France ẹ̀pà nínú mákẹ́ẹ̀tì ẹ̀pà làwọn èèyàn wa lọ ń tà tán fi agolo wọn lọ sí France kó lọ wo wọn kó lọ wo bó ṣe ń lọ. Okay, mo fẹ́ lọ ra nǹkan ní kíní mo tún fẹ́ ra ẹja mo kàn rí láàrin ẹni ọjọ́ mẹ́ta yìí wọ́n dẹ̀ ti asáré fi chemo system àwọn òyìnbó àwọn ò kí ń péye lé nǹkan bíi ti àwọn ará Nàìjíríà náà tó jẹ́ pé báyà kò tẹ́ kàn fi 10 naira sí wọ́n fi 100 naira sí no òyìnbó máa ń ṣe systematically in a stylish way ṣùgbọ́n kíní yẹn wọ́n increase ẹ̀ ó lè tó ọ̀sẹ̀ kan kẹ́ra nǹkan ní $1 or báyà 1 euro ẹ̀jẹ̀ bá máa lọ síbẹ̀ between 5 days wọ́n á ti bá 50 cents or 10 pence or 20 pence àárín few days ẹ̀ tún lọ wọ́n á tún bá yín fi ṣe ṣàlàyé mi yé yín kíní yẹn á máa lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá take notice àná I bought this thing few days ago léyìí báyìí so Europe terrible gan sìn. Ọlọ́run. Very expensive now. Thank you for the gift. God bless you. Aláwọ̀ yẹra nǹkan lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ní láti máa sọ pé kí ni èmi àtọ̀rẹ́ mi wá tó wá try ẹ̀kọ́ pàfẹ́ ra ọkọ̀. Ọ̀rẹ́ mi ní pé jẹ́mọ̀ pé lẹ́nu sísè wọ́n ti yá fi 7 euro dé kí ni ẹ̀ mo ní ìwà mo ní lo gíláàsì. Ẹ mọ̀ yí pé bó ṣe máa ń ṣe lọ́dọ̀ tiwa ní Germany tó bá fẹ́ tà nǹkan ní kìíní wọ́n lè gbé price ìbí akíní yẹn €1.45 €1.50 €1 kìíní kan 75 cents. Ẹ̀yin á máa fojú wo ipò ship ṣé rí sẹ́ǹtì yẹn lẹ́yìn máa wò tó bá máa fi di next week nǹkan tó pè ní €1.49 tẹ́ bá máa débẹ̀ ẹ̀yin á kàn ṣe máa wo sẹ́ǹtì yẹn pé kìíní kan ó ti sọ di €1.80 something cents ó ní fúnra. Àní pé tẹ́ bá máa sọ. Ilẹ̀ wa wípé àlàáfíà gbọ́dọ̀ jọba àwọn fámìlì Gumi ò gbọ́dọ̀ pa wá mọ́ wọ́n ní Ìgbòho ti fẹ́ dá ogun ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ Yorùbá ẹ máa get ready bí ẹbí tá a fẹ́ gbé obì sí obì ti ṣe tán tó fẹ́ lálẹ́ wù bẹ́ẹ̀ because tó bá máa dogun ni kó dogun tó bá máa dìjà ni kó dìjà terrorist northern ò lè máa finance àwọn ọmọ wọn kí wọ́n máa pa wá ní south káwá ká dúró lọ sí south láti lọ pa wọ́n àwa sọ wípé ẹ má wàá pa wá mọ́ kẹwàá máa sọ pé ẹ fẹ́ dáwọ́ sílẹ̀ wọ́n yẹn gan la fẹ́ rí nísìn òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo fídíò yẹn ó wà lórí YouTube àwọn short video wa go there and watch kẹ́ bá mi share God bless you as you do so bye for now ẹ ṣeun. Okay, battery ti kú. Oh yeah. Bye bye for now. Kò tún lọ mọ́ o.